والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. nínú bọ́lúwa ti ṣe bí ètò pétéyàn bá kú wọ́n ti ṣe máa pín ogún rẹ̀ ó ti ṣe gbé kalẹ̀ kò sí ìyàtọ̀ láàrin ọmọ tó kù kọ́kọ́ bí àti ọmọ tó bí káyìn wípé àkọ́bí ọmọ ìpín tiẹ̀ wọ́n gbọ́dọ̀ rú gọ́gọ́ ju ti àbíkẹ́yìn lọ. ẹ̀rí pé ńgbà míì àkọ́bí ọ̀gá lè ti bí àwọn ọmọ tí wọ́n dàgbà ju àbíkẹ́yìn bàbá rẹ̀ lọ. ṣùgbọ́n ló ẹlẹ́dàá wa nínú bó ti ṣe gbé ètò fún ọkùnrin kalẹ̀ níta àkọ́bí ọgbà ọ̀nà làbíkẹ́yìn ọgbà. kò sí ìyàtọ̀ láàrin ìyàwó àkọ́kọ́ àti ìyàwó ìkejì. Ntí ìyàwó àkọ́kọ́ gbà ọ̀nà ìyàwó kejì ọgbà. bẹ́ẹ̀ ni kò sí ìyàtọ̀ láàrin tí ẹ̀gbọ́n àti àbúrò ọgbà. irun tó bá tọ́ sí ẹ̀gbọ́n tọ́jọ́kùnrin irú rẹ̀ náà ni ó tọ́ sábúrò tó náà jọ́kùnrin. irun tó bá tọ́ sí ẹ̀gbọ́n tójóbìnrin náà ni ó tọ́ sábúrò eléyìí tójóbìnrin. báyìí lolú ẹlẹ́dàá ló ti ṣe gbé òfin eléyìí tó de báwo láti ṣe máa pín ogún kalẹ̀. lábẹ́ náà wọ́n mú ayé alábòsí kó tó di kó kú kó wá jẹ́ pé gbogbo àwọn ibi tí òun kówó pamọ́ sí tó bá ti béèrè pé talẹ́ni tá a lè kó rẹ̀ fún tó bá di páàrí ọmọ bóyá látàrí kó kú bóyá látàrí kó sọnù bóyá látàrí nǹkan míì ò tí kú ò sọnù ṣùgbọ́n sáré ọ̀jọ̀ ẹni tó wà láyé má talẹ́ni tá a kó rẹ̀ fún. wọ́n lọ kọ́ àkọọ́lẹ̀ pé ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni kí wọ́n kó dúkìá rẹ̀ fún. kódà tó ṣe pé lọ́jọ́ tó ń ṣe báwọn wọ́n mà ọyọ́ padà fẹ́yàwó mi láyé rẹ̀. ṣùgbọ́n obìnrin yìí nìkan náà lobìnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. wọ́n sì fi orúkọ rẹ̀ wọ́n sì fi sílẹ̀ láti jẹ́ ẹni tó ṣe wípé nígbà tó bá kú ni wọ́n kó dúkìá rẹ̀ fún. tólúwa bá padà lọ kọ́ ipò sì fẹ́yàwó mi láyé rẹ̀ kó tó di kó kó láyé. tó rò pé tí wọ́n bá kó dúkìá rẹ̀ tó ń bẹ nílé ìfowópamọ́ fún ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ tó kú kọ rẹ̀ lẹ̀ nínú ìyàwó mẹ́wàá tó bá kóró owó bẹ́ẹ̀ fún wọ́n sì pé méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ wọn. tó rò pé iye ẹni tó kówó jíṣẹ́ nínú wọn lè ju mẹ́ta lọ ni. nínú mẹ́ta gan ọ̀kan nu wọn ni ó sòdodo pé iye báyìí iná ló wọ ọkọ àwọn tí ń bẹ níbẹ̀. torí ẹ̀ wọ́n yà alábòsí wọ́n gba àwọn yòókù lé obìnrin kan lọ́wọ́ tó a jẹ́ kó ní ọmọ wa darí ìgbésí ayé wọn lẹ́yìn ìgbà tí wọ́n ò bá sí má. yóò máa yọ owó wọn tó jẹ́ tọ́ wọn fún wọn ní ìyọkùn ṣe sàrà fún wọn. májẹni tó ṣe kó fàyè ìbàjẹ́ sílẹ̀. irú rẹ̀ náà ni ìgbà tí ó wà nínú ìgbésí ayé rẹ̀ kódà kó ṣe kó tí ì níyàwó méjì. àwọn nǹkan kan wà tó ṣe pé ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń sàmì sí pé ìwọ ló ní nǹkan báyìí ìwọ ló ní nǹkan báyìí gẹ́gẹ́ bí ìwé ilé gẹ́gẹ́ bí ìwé ilẹ̀ gẹ́gẹ́ bí ìwé mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. má gbé sọ́dọ̀ obìnrin kan o má gbé sọ́dọ̀ obìnrin kan. eléyìí ò sínú nǹkan tí wọ́n máa fi fìfẹ́ hàn obìnrin torókó wọn hàn lé mà yóò sì hàn àwọn tó kù lé mà. torí ẹ̀ má gbé ìwé ilé ìwé ilẹ̀ má gbé sọ́dọ̀ obìnrin kan nítorí pé tó o bá ti gbé sọ́dọ̀ rẹ̀
tí kú bá fi lè lọ mú ọ lọ lójijì pín ìtọ́dájú nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ òun náà ní pẹ̀lú wọn yóò ṣe ẹnu rẹ̀ yóò ṣe ní déédéé síbí ni kò ní sọ fẹ́nikẹ́ni kọ́dọ̀ làwọn nǹkan yẹn wà ẹ wá lè pẹ̀lú rẹ̀ máa túlé ẹ máa tú gbogbo nǹkan pẹ̀ ń wá ìwé nǹkan báyìí kọ́ ìwé nǹkan báyìí kọ́ tí ó sì jẹ́ pé ọ̀dọ̀ tiẹ̀ ló wà kọ́dà nígbà tó lọ tó dé àwọn owó tó ń pa eléyìí tó kó pamọ́ sí ilé ìfowópamọ́sí pé lílọ máa kó wá lọ́jọ́ ọjà sí wípé àpò tó ń kó pamọ́ sí yàrá rẹ̀ ló wà nítorí pé ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó ṣe pé ọkọ gbówó wọlé lálẹ́ ìgbà tí lè ó fi má ọkọ ṣaláìsí kì í ṣe pé àwọn ọlọ́pàá wọn ṣùgbọ́n àpamọ́ tó kọ́ gbé wọlé gbogbo ló kùnà rẹ̀ ní ìgbà tí ìyàwó ti kọ́kọ́ rí pé ọkọ kú ọkọ sì níyàwó mẹ́rin ìyàwó tó wá wà lọ́dọ̀ rẹ̀ fóun ti ṣe rí pé ọkọ ti dákẹ́ lórí pọ̀pọ̀lọpọ̀ ọkọ kú yẹn wọ́n máa sunkún ẹkún èké ni tó bá rí tó lè palẹ̀ mọ́ ọkọ palẹ̀ rẹ̀ mọ́ná tó ló ń bá sí àpamọ́ lọ́ba rí pé owó rẹ̀ láyé gbà yẹn owó sì ní igan 100,000 naira ọkọjà gbo mílíọ̀nù rọ́dà máa pariwo nísìn subhanallah ìyàwó kọ́kọ́ gbé owó ọ̀sá lọ ìwọ́tọ́kọ rẹ̀ kú ó sì sá lọ wọn ò rí má sọlọ gbówó pamọ́ ni nígbà tó sì sá ṣe ń dọwọ́ ìyálẹ̀ ta tó náà bá dé subhanallah lẹ́yìn gbogbo ọ̀ràn tó ti dá ṣùgbọ́n aláàánú lolú ẹlẹ́dàá wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló tọ́ ba àbálọ àbábọ̀ àṣírí padà tú torí ẹ ẹnìkan oníkọ́ ọmọ nífẹ̀ẹ́ ìyàwó ẹ o ẹnìkan oníkọ́ ọmọ máa fa mọ́ o ẹnìkan oníkọ́ náà ọmọ máa lọ́mọ́ o àmọ́ àwọn nǹkan wọ̀nyí sọ́ra ikú ń bẹ bàbá mi ti kú ní ìṣó ti lé lọ́dún 15 àṣé ìyàwó kan ló jíwèé légbé òun náà wàá mọ̀ pé ẹ̀mí ò ní kùn lọ títí tó lẹ́yìn ikú ọkọ òjò ọdún mélòó lọ lòun náà bá kú ẹ dákun ìwé tá a gbé pamọ́ fojú hàn àbí òní fojú hàn ìwé padà fojú hàn so àwọn ìyàwó ló sì pọ̀ ńlẹ̀ torí di eléyìí Olúwa má jẹ́ á ṣìṣe o Olúwa kó ṣe wá lọ́kàn nínú àwọn tó ṣe pé gbogbo ẹni tá a bá tò wọ́n fẹ́ràn wa dénú wọn ò ní jẹ́ kí wọ́n kàn fẹ́ràn wa lójú ayé lásán Olúwa kó máa fi sọ rẹ̀ sọ wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.